Darul Naim International School is at 8 Ibijokeoke Street, Powerline Bus Stop, off Last Sherry Road, Lagos, Nigeria. Phone 070-868-3340. Darul Naim International School is هذا الصمد الذي خلق كل شيء ويختار لا إله إلا هو الواحد القهار وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرسول النبي المختار وأشهد أن محمدا عبد الله ورسوله المصطفى من خلقه اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد فيا أيها المؤمنون عباد الله أوصيكم ونفسي بتقوى الله جل وعلا يقول الله تبارك وتعالى في محكم التنزيل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بل إن الله تبارك وتعالى أناط كل العبادات بالتقوى فقال سبحانه في شأن الصوم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عباد الله فالتقوى لا تدخل في شأن إلا زانته ولا تخرج من شأن إلا شأنته فاتقوا الله يرحمكم الله أدوك فلون أترى إكيولون أتيكيولون قالوا لبا النبي ومحمد أباتي أندوك فون أباتي دانكا تبا داتان bí ó ti jẹ́ tí ó fi yàtọ̀ sáwọn tó kúrú rẹ̀ tó dá yọ sàásà ọlọ́run ń dá nǹkan yín jọra wọn àmọ́ kan ó jù kan lọ ẹ̀sà tí kan yẹn wà ní tí ó fi jẹgbẹ́ rẹ̀ lọ bọ́lọ̀ ń bá dá tán yọ dẹ́sà wọn mọ́ tó fi jásí pé ẹ̀ ní irú ẹ̀sà yẹn lára nǹkan míì tí ó fi dàbí tiẹ̀ kò ní ṣeéṣe bẹ́ẹ̀ torí pọ́lọ̀ ń lọ dá ẹ̀sà yẹn máa ń tí ọ̀dà ọba náà sì ní alwahidul ahadul qahhar ọba tí ó lẹ́ni kejì ni ọba tí ń dásẹ̀sẹ̀ lóhun nìkan ni ọba kàyàkàyà ni mo jẹ́rìí pé kò sẹ́ni tá a fún lẹ́sìn tó ju ọba náà lọ mo dẹ̀ jẹ́rìí pa Nábì wa Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú ẹ̀ ni láàrin gbogbo àwọn tó dá pátápátá ọlọ́run tó wá dá sàlẹ́sà tó yàtọ̀ láàrin àwọn ẹ̀dá òun náà lójú ń rìn náà ọ lẹ́sẹ̀ yín rìn anabi tá a wí yìí lọ́wọ́ kọ́dà yín ń ṣèbẹ̀rẹ̀ kọ́dà yín ń fẹ́bìnrin àmọ́ Ọlọ́run tún dá ẹ̀sà máa lọ́tọ̀ tó fi yàtọ̀ sí wa ìkẹ́ Ọlọ́run lọ́lọ́run kó bá anabi náà Ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀kọ́ bá àwọn sàhábà rẹ̀ kó bá gbogbo àwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ́run jẹ́ ọkàn àwa náà kó ṣe wálé ní ire kọ́ lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san Ibadallah ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní khutuba lénìí awwalu ma usikum bihi wa nafsi taqwallahi jalla wa ala ọ̀rọ̀ tí kọ́kọ́ sọ tí bàrà mi sọ tí bẹ́yìn náà sọ òun ni pé ní ẹjẹ́ abẹ́rù ọlọ́run ọba tó tóbi ọba tí ò ṣe fi ṣeré Ibadallah nígbà tí a bá ń sọ pé ẹjẹ́ abẹ́rù ọlọ́run kí ni túmọ̀ ká bẹ̀rù ọlọ́run
ìtumọ̀ bẹ̀rù Ọlọ́run ọba ni pé gbogbo ntí Ọlọ́run ọba ṣe fún wa tó pa láṣẹ fún wa ká ṣe bó ti ní ká ṣe gbogbo ntọ́ wa kọ̀ fún wa pátá ká jìnà sí ká má dé tòsí ẹ̀ ìtí ń jẹ́ bẹ̀rù Ọlọ́run ọba nìyẹn béèyàn ọba mọ́fin Ọlọ́run ṣe tí ó sá fún ẹ̀kọ́ Ọlọ́run kò bẹ̀rù Ọlọ́run ọba o ó lè máa fẹnu wí ó lè máa ṣe jẹ́jẹ́ ó lè máa dákẹ́ ó lè máa wí láwà ní ó lè máa kó tẹ̀sùbá lọ́wọ́ ó lè máa wá gbádá bí àwọn àfa ó lè máa tẹ̀lẹ̀ jẹ́jẹ́jẹ́ tá a bá sọ sí ọwọ́ rẹ̀ tó yẹ pé gbogbo ntọ́lọ́wọ́n bá ní kó ṣe àwa sọ ìwà rẹ̀ gbogbo ntọ́lọ́wọ́n bá kọ̀ lẹ́kọ̀ọ́ ní wá ń kọ̀ ń dì sí fọmọ aráyé ni kò bẹ̀rù Ọlọ́run níta ń sọ pé bẹ̀rù Ọlọ́run ni pé Ọlọ́run pàṣẹ pé ṣe báyìí ṣe má ṣe yìí má ṣe kí ni má dé díẹ̀ ní ti ń jẹ́ bẹ̀rù Ọlọ́run ọba nìyẹn ẹ jẹ́ ń sọ fún yín ó ṣòro ó ṣe púpọ̀ ìbẹ̀rù Ọlọ́run ṣòro ó ṣe púpọ̀ kí la ṣe sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá wà níbi táwọn yẹn bá wà tílẹ̀ bá ka ma yóò ṣèṣe ẹni tí ń bẹ̀rù Ọlọ́run tó bá bọ́ sí kọ̀rọ̀ ìmánì ọjà wálẹ̀ ó lè má bẹ̀rù Ọlọ́run ní kọ̀rọ̀ lọ́lọ́run ṣe máa ń pe múmi-ní pé ẹ bẹ̀rù mi tọ́lọ́ mọ̀ pé bílẹ̀ bá dá kò sẹ́ni tí ò ní fẹ́ ṣe nǹkan mi Ọlọ́run mi sọ pé yā ayyuhal ladhīna āmanū mọ̀pẹ́ yín tẹ́ jẹ́ múmi-ní ittaqullāha ní ẹ bẹ̀rù mi ìtumọ̀ ẹni pé bí ìmánì yín bá ti ń lágbára tó ní bẹ̀rù mi ò fi ṣe kí ni bẹ́ẹ̀ bá lóun jẹ́ múmi-ní tí ó bá bẹ̀rù Ọlọ́run ọba níbi tí ó sẹ́nìkan kì í ṣe múmi-ní Ọlọ́run fi ní ittaqullāha haqqa tuqātihi ìbẹ̀rù sáàmù ni o ìtumọ̀ ẹni pé bẹ́ẹ̀ ti ń ṣe ní kọ̀rọ̀ ní kẹsẹ̀ ní gbangba bí gbangba yín bá dẹ ẹjẹ kọ̀rọ̀ yín da jù bẹ́ẹ̀ lọ wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ wá jáde kó láyé pé ẹ kó àfikẹ́ kó sínú Islam Ibadallah khutuba wa láti bí ṣáájú Rajabu sílísílà ni kí n túmọ̀ sílísílà ń sora wọn mú tẹ́ ẹ bá rántí ká tó bẹ̀rẹ̀ Rajabu láti fẹnu kan ọ̀rọ̀ Rajabu àti àwọn àkàmọ́ Rajabu pé bò láti ṣe nù Rajabu àwọn akíní súnà sọnù Rajabu àwọn akíní jẹ́ bídíà nù Rajabu a parí Rajabu yẹn kí Rajabu tó wọlé àbí lẹ́yìn ọ̀sẹ̀ kan tó wọlé àwa na ọgán Ṣàbán àwa sàlàyé kíní jẹ́ Ṣàbán ìdájọ́ nù Ṣàbán tí ìbá gbàgbé njẹjọ ni mo sọ albidahu fi Ṣàbán bídíà táwọn èèyàn dá sínú oṣù Ṣàbán ma anzalallahu biha min sultan tọ́lọ́wọ́n sọ àyà kankalẹ̀ tí n bá tún náà yín létí díẹ̀ èyí gba Ṣàbán tó ló dindi bídíà ni a ti sọ kọjá àyè sì ìṣẹ̀lẹ̀ látò ní sífù Ṣàbán káwa ní sífù Ṣàbán ló pèsè méjì o wọ́n fẹ́ ṣe náfìlà kan gbogbo ọ̀nà náfìlà tí wọ́n ń ṣe laka níjẹ̀jọ́ bídíà ni Laylatul nisfu Ṣàbán Ọlọ́run ò sí ní ń ṣe pẹ̀lú ẹ̀ bọ́lọ̀ ń bá ń sọ pé fiha yufraku kullu amrin hakimin amran min indina nisfu Ṣàbán kí wọ́n wí Laylatul Qadri ni wọ́n wí Laylatul Qadri ni tọ́lá àwọn afá kan tó àyà wọn ní tukú nisfu Ṣàbán ni Laylatul Qadri ni ìwà àmọ́tẹ́ nisfu Ṣàbán báyìí bídíà ni àwọn èèyàn sì ń ṣe mo sì ka ọ̀nà tí a ń gbà ṣe fún yín mẹ́fà méje àbí mẹ́fà ni mo kà mo wá fi ti Nàìjíríà kún ó sì kélo ó sì kẹjọ gbogbo bí wọ́n ti ń ṣe láyé bí wọ́n ti ń ṣe bákan náà wọ́n ń ṣe gbogbo ayé tí Nàìjíríà náà wá gbà á nígbà wọn wá gbà táwọn wá tún fi kan kún èwo làwọn fi kún fún ikún ni pé gbogbo yín lẹ́ wọ̀ sọ funfun gbogbo olú yòókù wọn kàn ń ṣe ni wọ́n má sọ funfun ilẹ̀ yìí ni wọ́n ti fi aṣọ funfun kún a ti parí ọ̀rọ̀ bídíà yẹn láti àti ti sọ mahadirul bid'a ẹni tí ń bá ń tọ̀nù bọ bídíà yẹn nǹkan mẹ́fà ló kó sí bí à ń pọ́lọ́ nírọ́ bí ẹni pọ́lọ́ wọn ò mọ ti ń ṣe bí à ń sọ pé ànábì ò jíṣẹ́ pé ànábì kò jíṣẹ́ yìí pé bí à ń sọ pé gbàtọ́ lọ́nà lọ pé al-yawma akmaltu lakum dinakum mo pẹ́sìn fún yín tó ń wá ń sọ pé eléyìí kú ọkàn ló pẹ́ ní òfin yìí sí kí ẹ máa sọ fọlọ́n pé òfin yìí sí sẹ́ẹ̀rì pé nìkan tí bá ń ṣe bídíà láyé kò sẹ́ ọkọ̀ tó yẹ ká pé ju kírímínà lọ Ibadallah lónìí pẹ̀lú ògo Ọlọ́run a ti parí ọ̀rọ̀ Ṣàbánù níjẹ̀jọ́ mo wá fẹ́ sọ lónìí pé min fadahili shahri Ramadan ọlá wo ni ń bẹ fún oṣù Ramadan Ibadallah Nàìjíríà ta wà ń bẹ̀ lẹ́ni alọ́ba ọba wa ní Buhari tí ó wá dìgbò yẹn pọ̀ bá ní láàrin àwọn màláíkà àwọn lọ́gàá Jibril lọ́gàá gbogbo wọn tí ó dàrú láàrin àwọn ọjọ́ ayé lọ́gàá tá a bá ní ọjọ́ ọ̀sẹ̀ kan ọjọ́ méje ní bẹ́ńbẹ́
yawmul ahad Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday láàrin àwọn ọjọ́ Jímọ̀ òní lọ bá gbogbo ọjọ́ tí ó dàrú. Tábà wá ní ká máa ka àwọn wákàtí láàrin ọjọ́ kan pé wákàtí wo lọ́lọ́lá jù, wákàtí ìgbẹ̀yìn tá a bá ṣe tá a fi lọ wọ àṣùbà lọ́lọ́lá jù, akhiru thuluth min al-layl òun lọ́lọ́lá jù. Tábà wá ní ká máa ka àwọn oṣù méjèèjìlá pé wọ́n lọ́wọ́ lọ́lá jù ní oṣù méjìlá kò dàrú oṣù Ramadan ni kò wá sí kíní katálọ̀ ń dá tí ò fún kalọ́lá kó fi kan sọba lérí ọ̀kan oṣù Ramadan lọ́wọ́ fi sọba lérí oṣù mọ́kànlá tó kù. Ibadallah kí ló fi sọba yóò ní àwọn quality tó ní tó sì yókù ò lè ní. Sẹ́rí mo ti sọ kọjá Jímọ̀ la fẹ́ kí n bí ilé ni tí a bá ẹnikẹ́ni tó bá kí Jímọ̀ Mákàlí ni 10,000 láàdá ní ọgbà bẹ́ẹ̀ yẹn kí Madina 1,000 láàdá bókí Jerusalem 500 láàdá sẹ́ẹ̀rí lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbogbo Jímọ̀ yòókù ẹlẹ́gbẹ́ ọ̀jẹ̀gbẹ́ ni wọ́n bíbẹ̀rẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ẹni bá kí bá ti di láàdá rẹ̀ ó fi ṣe kí ni ó fi pọ̀ tó sẹ́ẹ̀ mà pé tùmọ̀ ni pé àwọn àyè yẹn ní ọlá nìyẹn Kaaba lọ́lá nìyẹn Madina lọ́lá tẹ̀lé Jerusalem wà ní ọlá tẹ̀lé wọn Kaaba là kọ́kọ́ Madina lẹ́kẹ̀ Jerusalem lẹ́kẹta àwọn àrùn tí mo wí òun bó ti rí ń bẹ́ẹ̀ nù ni ìtumọ̀ ẹni pé àwọn àyè òun ṣe kíni wọn ní ọlá. Sẹ́rí Ramadan tá à ń bẹ lọ́wọ́ ọba àlekè ọlá kójú ọba wa láyé bí ti ń bọ̀ yìí tí ẹ bá kí àyílà kan nínú Ramadan wọ́n ó fún yín ní láàdá 70 àyílà yàtọ̀ sáwọn àyílà tẹ́ ti ń kíbọ̀ láti ẹ̀yìn. sẹ́ẹ̀mà pé bí yẹn bá kírun jàmá pẹ̀lú ẹni tí ò kírun jàmá dáradà ìlara tó wà láàrin wọn 20 ni téèyàn bá fi lè kí irun jàmá nínú Ramadan wọ́n wà á tàǹsì ẹ̀ 25 daraja 25 wọ́n wà á tàǹsì 25 by 70 yàtọ̀ sí kó kírun jàmá nínú àwọn oṣù tí ì ṣe Ramadan ló fi jásí pé Ramadan ti ń bọ̀ yìí opportunity ńlá ni fún gbogbo wa ká kí irun lásìkò rẹ̀ ká kí pẹ̀lú jàmá ká kí inú mọ́sálásí torí sábà pé irun kọ̀ọ̀kan tó bá jọ̀ràn àyàn tá a bá kí a máa gba ládàá 70 lórí ẹ̀. Ibadallah sẹ́rí Ramadan ti ń bọ̀ yìí kì í ṣẹgbẹ́ gbogbo oṣù tó kù ẹ jẹ́ n tó sọ mí fún yín náà ọlá rẹ̀ tó fi jọba gbogbo oṣù Al-Qur'an tí owó tó jẹ́ ìwé mọ̀nà tá à ń gbé káàkiri yẹn nínú oṣù Ramadan ni wọ́n sọ kalẹ̀ tí ẹ bá lọ lè wo ọ̀rọ̀ tí àfa wa Abdullahi ibn Abbas sọ ó ní unzila al-Qur'anu jumlatan wahidatan min al-lawhil mahfudhi ila baytil izzati fi samai dunya fi shahri Ramadan ọlá Al-Qur'an ló di báyìí bó ti wà wọ́n sọ látọ̀dọ̀ Ọlọ́run ọba àlekè ọlá wọ́n wá gbé wá sí sánmà àkọ́kọ́ ayé ní lawhil mahfudh wọ́n gbé wá síbẹ̀ ní sánmà àkọ́kọ́ ayé nínú Ramadan ni wọ́n sọ láti lawhil mahfudh tí a wá gbé wá sí sánmà àkọ́kọ́ ayé ó ní lẹ́yìn ìgbà yẹn thumma nuzila ba'da dhalika ila an-nabiyyi sallallahu alayhi wa sallama munajjaman asbal waqa'i lẹ́yìn ìgbà ni wọ́n wá mú àyà kọ̀ọ̀kan wá lọ́tọ̀ọ̀tọ̀ láti sánmà àkọ́kọ́ yẹn bí ṣẹlẹ̀ rẹ̀ bá ti tó wọ́n máa mú wá. sẹ́ẹ̀rí pé Ramadan tí wọ́n gbé Al-Qur'ani kó lawhil mahfuz tí wọ́n wá gbé wá sí sàmà ìdúnìyà sánmà àkọ́kọ́ ayé sẹ́ẹ̀rí pọ́sù tí wọ́n gbé wá àwọn èsì oṣù àwàdà lọ́lọ́run mi ń sọ náà Al-Qur'ani pé shahru Ramadan alladhi unzila fi al-Qur'an hudan lin-nasi wa bayyinatin min al-huda bí Jibril ló bá wa mú wa sánmà àkọ́kọ́ ní ti ń lọ mú wa báwọn ṣẹlẹ̀ bá ti ń ṣẹlẹ̀. Ibadallah abẹ́lẹ̀ wọn bá àlekè ọlá gbogbo ẹni Ọlọ́run bá kiri ibú mọ́ Ọlọ́run jẹ́ ajẹ́lẹ́ rire orúkọ ẹyọ kan bẹ tí wọ́n ti máa yí kádàrá padà wọ́n yí padà ẹni wọ́n bá kọ́ lọ́mọ àlìjẹ́nnà tí ó bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n máa wòran tọ́ba dẹ́yìn àwẹ̀ wọ́n lè sọ́dọ̀ ọmọ náà wọ́n èso ìyàdọ̀ ọmọ náà nú àwẹ̀ o
ẹni bá wá jọ máa ná tọ́ba wá bẹ̀ lọ́hùn wọ́n sọ̀dọ̀ máa àlìjánnà ẹni bá jẹ́ olùsì tọ́ba rọ́lọ́ ń bẹ̀ wọ́n sọ̀dọ̀ lówó ẹni bá jẹ́ àgàn tọ́ba rọ́lọ́ ń bẹ̀ wọ́n sọ̀dọ̀ lọ́mọ ẹni bá jẹ́ eléri ibú tọ́ba rọ́lọ́ ń bẹ̀ wọ́n sọ̀dọ̀ léríire ìgbà wo ni ìṣẹ̀lẹ̀ yóò máa ṣẹlẹ̀ fi Laylatul Qadr lóru kan tí a ń pè ní òru Laylatul Qadr Laylatul Qadr yìí tẹ́ ẹ bá wá ibo lẹ́ẹ̀tì rí sẹ́kìsẹ́ ní Ramadan ni ara ọ̀la tí Ramadan nínú tẹ́bà ọ̀nà al-Qur'an ọlọ́run pé inna anzalnahu fi Laylatul Qadr wa ma adraka ma Laylatul Qadr khayrun min tanazzalu al-mala'ikatu war-ruhu fiha bi'idhni rabbihim min kulli amrin salamun hiya hatta matla'il fajr ọlọ́run sọnù àyà mi pé fiha inú oṣù Laylatul Qadr yẹn yufraku kullu amrin hakim gbogbo ọ̀rọ̀ tá a bá fẹ́ yanjú a máa yanjú ẹ̀ tá a bá wá yanjú ẹ̀ amuran min indina a kan pàṣẹ wá látọ̀dọ̀ wa náà ni a pàṣẹ pé kórí bẹ́ẹ̀ amuran min indina àwọn ọlọ́run ó pàṣẹ wá min indina látọ̀dọ̀ àwọn ọlọ́run Laylatul Qadr ọlọ́run máa pàṣẹ wá o pé sọ ọbẹ̀ mi náà dolówó sọ ọbẹ̀ mi náà dọlọ́mọ sọ ọbẹ̀ mi náà dọ́mọ àlìjánnà sọ ọbẹ̀ mi náà dolóríire ibadallah Laylatul Qadr kò síbi tá a ti rí wọn èrí lẹ́yìn àwẹ̀ wọn èrí bìfọ́ àwẹ̀ bẹ́ẹ̀ àwẹ̀ òsèlélógún kọ́mọ di 21 àìwá káàkiri mẹ́wàá gbẹ̀yìn Ramadan láti rí arọ láti Ramadan nínú ibadallah èmi ò tí ì rọ́ṣù náà ní gbogbo sojú ọ̀run ti ń yọ tí a rẹ̀ rí fún pé awwaluhu rahma àkọ́kọ́ rẹ̀ mẹ́wàá àkọ́kọ́ Ramadan pé Ramadan bẹ̀rẹ̀ àánú Ọlọ́run ni wa awsatuhu maghfara tí ń bá ń lọ àárín àforíjì ọmọ abẹ́rẹ́ tí ń gbà wa akhiruhu itikum minan nar tí n bá wá ń parí lọ gbogbo ẹni bá gba àwẹ̀ náà wọn ò ní ọya sọma náà ní ẹsọdọmọ àlìjánnà èmi ò rọṣù náà tó ju Ramadan lọ arọ lárí tí n bẹ fún Ramadan ibadallah oṣù Ramadan yìí la Nábì ń pè ní shahru sabr oṣù sùúrù kí ló tó fi jẹ́ oṣù sùúrù gbogbo ẹni tí n bá ń gbàwẹ̀ pátá ni ó kóra dúró yóò ṣe sùúrù wo ni ó ṣe sùúrù òǹgbẹ ọmọ ẹgbẹ́ kò ní lè mú sùúrù wo ni ó ṣe ebi ọmọ pa kò ní lè jẹun sùúrù wo ni ó ṣe ara rẹ̀ ọmọ ya kò ní lè kọlu ẹlẹ́hà rẹ̀ tọ́jú ẹlẹ́tọ̀ rẹ̀ yóò ṣe habsu nafsu ẹ̀ yóò mẹ́mí ẹ̀ dání láti kọlu gbogbo ntọ́lọ̀ ní ọmọ kọlu nínú àwẹ̀ ibadallah oṣù yìí ní jọ́sọ̀ sùúrù ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ nínú oṣù mi táwa kóra wa sí wàhálà má jẹun mọ́ mi àbí tó ìríyàwó rẹ̀ kọ́ ọmọ lè súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ ni kọ́ńgó bùkátà rẹ̀ kó ní àwọn àníyàn mẹ́jà ṣe bẹ́ẹ̀ àfa wa kò sóṣù náà tá a ti lè ṣe sùúrù tó junú Ramadan lọ ibadallah gbogbo sẹ́kọ̀ kan tá à ń ṣe fọlọ́n man ja'a bil hasanati falahu ashru amthaliha bẹ́ẹ̀ yẹn bá ṣe dáadáa kan mẹ́wàá ní ìgbà ibadallah tí a bá lọ wọnú àyà mi ọ sọ̀rọ̀ mẹ́wàá yẹn títí ọ wá bá débi sábù mi àti ìfìn 100 tí ń jásí pé bẹ́ẹ̀ yẹn bá ṣe dáadáa kan ládàá tó kéré jù tí ó gbà mẹ́wàá ni bí ara yẹn bá wá lágbára táníyàn rẹ̀ tún da tọ́ba mi ti tẹ́wọ́ gbà kọ̀ wá ní ládàá kan tí ó gbà tí ó kọjá 700 ládàá àfisẹ́ olóore kan ṣoṣo illa sawm àfàwẹ̀ Ramadan nìkan ọ̀rọ̀ rẹ̀ kọjá 700 ládàá o Ọlọ́run sọ fún Ànábì pé èmi ni mo làwẹ̀ wa ana ajizi ubi èmi ní sẹ̀sán àwẹ̀ àmọ́ kí wọ́n sọ pé báyìí ládàá àwẹ̀ máa kò sí ládàá kò sí géèjì kò sí àlà fún ládàá Ramadan Ànábì ní torí pé ní tó gbààwẹ̀ taraka sha'awatahu wa sharabahu min ajli adùntọ́ yẹ kọ́ gbà kọ́ gbà mọ́ òǹgbẹ́ngbẹ́ kò mú mi nítorí èmi Ọlọ́run èmi ní ìwà amaru ẹ̀san tí san ẹ̀san rẹ̀ kọjá mẹ́wàá sí 700 ẹ̀san rẹ̀ kọjá báwọn irú tí ìwà san lẹ́san èmi nìkan ni mo mọ̀ ibadallah bí èèyàn bá jí láàárọ̀ tí ó bá yìí ti fọnu ẹnu ni ó máa rùn ẹni tí wọ́n bá sọ̀rọ̀ tó máa ṣe báyìí pé a kò ní lè sọ pé sẹ́ẹ̀ ti fọnu láàárọ̀ yìí sẹ́ẹ̀rí tá a bá bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ náà tó bá ti di pa jẹ sàhóòrò tán alọ́lẹ̀ kásùbà majority wa ní nara padà kó tó lọ bí sẹ́ bọ́ọ̀ nara padà gan kó tó lọ bí sẹ́ so oúnjẹ tó ti jẹ lẹ́yìn àsùbà òun tó bá ti sà tẹnu tó béèrè nǹkan tí ò rí tó yẹ pé tó ẹnu rẹ ló ń gbé mi tó bá ti sà ìtọ́ yìí ó máa jí
tó bá ti sà ẹnu ni ó máa rùn sọ̀rọ̀ ẹnu tí ń rùn nínú tó dùn mọ́lọ́ jù nú àwẹ̀ nu ẹnu rẹ tí ń rùn gàgàgàgàgà ń atyabu indallahi min rihil misk ó dùn mọ́lọ́ ju tùràrí àlìmísìkì lọ sẹ́yìn máa rí ti irun tí ẹ̀dá kórìíra rẹ̀ tí wàá dùn mọ́lọ́ kò sí àfi òórùn ẹnu aláwẹ̀ nìkan ṣoṣo lórí ta ní gbàwẹ̀ oríire ni fún wa ibadallah sẹ́yìn rántí Ramadan ń bọ̀ à ń sọ láti ń bẹ fún Ramadan lẹ́ni tó bá dijọ́ mẹ́jọ á wà bẹ̀rẹ̀ kayfa nastaqbilu shahra Ramadan báwo la ti gbàlejò Ramadan ọba parí eléyìí ni á wà mú ntí máa wẹ̀ dúró dáadáa tí ò ní jẹ́ òyìnbí tá a bá parí eléyìí òun á mú kíní bá àwẹ̀ jẹ́ bá ti máa mú lọ́kọ̀ kanu tá a fi lọ́ọ́ pàdé Ramadan àti tá a bá wọnú Ramadan náà tán ibadallah sẹ́yìn rọ́ṣù kan rí tọ́sùn ní ọ̀fẹ́ yọ tọ́ba mi àwọn apẹ̀gbọ́ màláìka pé ẹ̀yin màláìka tó wọ́n ní nam tí ò ní ẹ máa lọ́ọ́ bá ń tún àlìjẹ́nnà ṣe mo fẹ́ gbàlejò síbẹ̀ táwọn màláìka wà wọ́sẹ̀ iṣẹ́ kí ni wọ́n máa ṣe wọ́n máa gbọ́n àlìjẹ́nnà wọ́n máa tún nù wọ́n máa tún ṣe wọ́n máa fẹ́ndẹ́lọ́fẹ́ndà ìjẹ́ kí ló dé yọ láwọn aláwẹ̀ fẹ́ dé tí wọ́n wà kó sínú àlìjẹ́nnà yìí ibadallah bí Ramadan bá ti ń súnmọ́ tí a bá tó àlìjẹ́nnà sí tán ọlọ́run ó ní tufattahu abwabul janan gbogbo ẹ̀yin màláìka mi gbogbo lẹ̀kùn àlìjẹ́nnà ẹ̀ lọ́ọ́ bá ń sí wa tughlaqu fihi abwabun niran gbogbo lẹ̀kùn náà pátá wọn ó ti pé kọ̀sọ́mọ nínú àwẹ̀ kọ̀sọ́mọ náà nínú àwẹ̀ ẹ lọ ti gbogbo lẹ̀kùn náà wa tusaffadu shayatinu gbogbo àwọn àlìjẹ̀nu wọn lọ dè wọn mọ́lẹ̀ wa maradatul jinni àwọn yẹn kó nú àlìjẹ̀nu àwọn wèrè àni wọn tó dè wọn mọ́lẹ̀ ibadallah sọ́sù kan bẹ́ẹ̀ tí a ti ń ṣe léètò jù Ramadan lọ ni tẹ́ báyìí tán kí wọ́n ní Ramadan náà ń kọ́kọ́ lọ́la ibadallah bí mo bọ́rọ̀ dé yìí àti makíní ọlá èyí tí ń bẹ fún oṣù Ramadan ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ àmàlẹ́ lérí ibú nínú Ramadan èyí tí sẹ́rí àkọ́nfàmù rẹ̀ báwọn kan máa bẹ tí ọmọ jẹ́ lérí ibú nínú Ramadan a gbọ́dọ̀ ròyìn oṣù yìí bá ti ròyìn rẹ̀ yìí kọ́dà tó bó ti dà yìí káwárẹ́ nìkan tí ò ní ṣe rere ń bẹ àmọ́ àwọn kan bẹ tí ó jẹ́ lérí ibú anabi wa Muhammad sallallahu ta'ala alayhi sọ́yìdà lè mímbàrà ó gun mímbàrí njọ́ kan nígbà tó gun mímbàrí ní bá ń sọ pé amina ọsọlá àkọ́kọ́ jẹ́ máa ń wò lẹ́nu ń gbọ́ tó dàgẹ̀jọ́ tó ní amina gbọ́jà máa tún wò pé a kírẹ́tà níbi ń ṣe amí lérí mímbàrí ń gbọ́ dẹ́gẹ̀ta ó tún ní amina faqala rajulun arákùnrin kan bá fèsì pé ya Rasulallah ala ma taqulu amin ogun mímbàrí tẹ̀ ogun mímbàrí ọ̀ ń sọ pé amina ọ̀ ń sọ pé amina lẹ́ẹ̀kejì ó tún ní aláàmà lérí kílọ̀ ń sáámi sí lérí kílọ̀ ń sáámi sí anabi níbẹ̀ ni mo gẹ̀rí mímbàrí kí n ṣe wútúbà ní já àní Jibril bá wá bá mi ńgbà tó bá wá bá mi fa qala ya Muhammad Jibril wá ní mo pè wọ́n Muhammad sallallahu alayhi wa sallama rọ́gìmà anfu muri'in ọlọ́run o Jibril ń sọ fún anabi kí ọlọ́run o bá ń fi mú arákùnrin kan gbolẹ̀ arákùnrin kan bá ń fi mú ẹ̀ gbolẹ̀ anabi wa ń béèrè pé ya Jibril arákùnrin wo ni arákùnrin tó yẹ pé ní dákàlà alayhi shahra Ramadan ẹni tó yẹ pé Ramadan wà bá láyé nígbà Ramadan di ọba láyé thumma kharaja Ramadan tó wá jáde ó jáde lójú rẹ̀ ó lọ lójú rẹ̀ walam yughfaru lahu kọ̀ wára fèrè jìn ọlọ́run Ramadan dé bá láyé Ramadan tó wá jáde láyé irú ẹni bí ó wára fèrè jìn ọlọ́run fàkàdé aláwùlọ́hùn náírà ó tún wá dijọ́ àlìkíyàmá irú ẹni bẹ́ẹ̀ tún wá wọná fàbọ̀ adáwùlọ́hù ọlọ́run tún wá gbé jìnnà sí kẹ́ kúlí àmín sọ pé àmín ànábì fàkúlì tu àmín mo bá sọ pé àmín sẹ́mi pé túnbẹ̀ ní pé lérí ibú ọ̀sẹ̀kù nínú Ramadan nígbà wọn tún wá ṣépè rí ibú fún tán ànábì tún bá sàmí wọ́n ṣépè rí ibú fún tán ànábì kan tún ṣe kíni ó tún bá sàmí kò tún wá sàmí ńkọ̀rọ̀ lérí mímbàrí ànábì tí ń bẹ lérí ibú nú àwẹ̀ sàmí eléri bunu awẹ anabi ń bá sàmì lérí mímbàrí Jibirilu sọ̀kalẹ̀ ó ní ká anabi máa sọ pé amin anabi láàmì ó tún ní ká anabi máa ṣe amin anabi tún ní amin ó tún ní ká anabi tún ní amin kí ló dé ó ní bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan wà o tí Ramadan náà bá wọn láyé tí Ramadan náà bá wọn láyé wọ́n máa gbààwẹ̀ wọ́n wà nú àwẹ̀ báyìí gbogbo ayé ọmọ gbààwẹ̀ báyìí Ramadan náà tún wá lọ ojú wọn náà ló dé ojú wọn lọ kọ̀ wá ní ráfẹ̀ríjìn ọlọ́run bí wọ́n ti sílẹ̀kùn àfẹ̀ríjìn tó kò ní rí
kò ní láfẹ̀ẹ́jì ọlọ́run àwẹ̀ tó wá lọ tán kúkú jọba tó kú yóò tún wá já sínú náà ọlọ́run tún wá gbèsè jìnnà sí kẹ́ anabi àní ọ̀sáàmì fúnra èèyàn bẹ́ẹ̀ kọ́ ọlọ́run fi yà jẹ́ anabi tán lámì. Ibadallah bó o ní àwọn tá a kàkálẹ̀ yìí wọ́n ní wọ́n ṣílẹ̀kùn àlìjẹ́nnà àwọn màláíkà máa pariwo pé ẹ máa wọlé ẹ̀yin tẹ́ ń gbá yà wà àlìjẹ́nnà wọ́n lórun ẹnu aláwẹ̀ yóò dájú dọ̀rọ̀ àlùmísìkì lọ wọ́n lálẹ́ Kùránì sọ̀kalẹ̀ ní Ramadan wọ́n lákọ̀ọ́kọ́ rẹ̀ ìkẹ́ni àárín rẹ̀ àforíjì ni ìgbẹ̀yìn rẹ̀ ìtúkùn lọ́rùn ẹni ni jojúmọ́ ayé tábà sínú làwọn màláíkà máa pariwo pé ọlọ́run ò bá ń túkùn lọ́rùn àwọn aláwẹ̀ kí wọ́n máa wọ náà rẹ̀ ọlọ́run ẹ dákun jàmáà kéèyàn tún wá wọná nírú àsìkò yìí sẹ́ẹ̀rí pọ́yẹ́ ká nábì sàmì fún ìpalẹ̀mọ́ wo lẹ́ ṣe tẹ́ẹ̀ fi ní wọná bóò lẹ́ ti gbàwẹ̀ tẹ́ẹ̀ fi ní wọná àwọn asẹ́ olóore wo lèyàn ṣe nú àwẹ̀ mẹ́sàn-án lèyàn ṣe nú àwẹ̀ tí ò fi ní wọná iṣẹ́ olóore mẹ́sàn-án lèyàn ṣe nú àwẹ̀ tí ò fi ní wọná ọlá àwẹ̀ la sọ lónìí yìí ẹni tí ó wá ṣe ibú nú àwẹ̀ àwọn kíni ò ní ṣe mẹ́sàn-án tá a fẹ́ kà yìí kò ní ṣe nú àwẹ̀ mẹ́sàn-án tá a kà kò ní ṣe nú àwẹ̀ tọ́ba àdìjọ́ mẹ́jọ àkà mẹ́sàn-án téèyàn ṣe tí òfin ní wọnú eléri ibú tí wọ́n sàmì fún pé yọ wọná tànàbí sàmì fún lérí mímbàrí pé kọ́lọ́hún òfin mú ẹ̀gbọ́lẹ̀ kọ́jọ́ ọmọ náà ẹni tí Ramadan bá láyé tí ọ̀rá fèrèjìn tí ọ̀wà lìjẹ́ náà eléri ibú ni ànábì tó kọ̀nfàmù àmì ẹ̀ ẹni tí ò ní fẹ́ wọnú eléri ibú jọmẹjọ lásọ kílẹ̀ sí inú àwẹ̀ Allahumma a'izzal islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'daka a'da ad-din wansurna nahnu ibadakal muwahhidin amin ya rabbal alamin.